torí bí Awùjalè ni o nǹkan kan ni o ṣe rí nílùú míì wọ́n lè mú ọba míì láì sínú pé Ifá ló mú mọ́ o ṣùgbọ́n t'Awùjalè tèmi mọ̀ àtàbẹ́kúta ẹ jọ̀ọ́ ẹ kúrò ń bẹ̀ torí bálájì bá ilé gba Awùjalè tí wọ́n bá láwọn fẹ́ jáde àwọn fẹ́ mọ́ lọ kọrin gbogbo ìlú ni yóò dàgìjọ sí wọn o gbogbo ìlú ló máa dàgìjọ lé wọn lórí dáadáa kán mọ́ tàn wá kán sì má fi ilẹ̀ Yorùbá kán mọ́ fi ṣe ràdàràdà. Alhaji Abe ti sọ̀rọ̀ sókè o lórí ọmọ ọba Ìjẹ̀bú Kingdom. Alhaji Abe wàláì mo gbádùn ọ̀rọ̀ tẹ́ sọ. Ìbéèrè tèmi fẹ́ bi yín léèrè àtàkíyèsí tí mo fẹ́ fi hàn yín tó fi di pé gbogbo ẹ̀ ń ṣe gùdùgùdù báyìí ẹ ti sọ méjì nínú ẹ̀. Ìdí táwọn ìdílé ọba fi ń jáde òye lèmi náà fẹ́ fi gbé o tó sì jẹ́ pé nínú làákàyè tí àwọn yẹn náà ń sọ ni o ẹ ti understand èèyàn kì í jẹ méjì lábà o wọ́n ti jọba nínú ọ̀rọ̀ tí Alhaji Abe sọ ipe ọba wo ni Alhaji Wàsíù ń tẹ̀ fún tó dọ̀bálẹ̀ fún kò sí ṣé rí i pé wọ́n ti jọba wọ́n ń dọ̀bálẹ̀ fáwọn náà ni o wọ́n ti jọba ṣé wọ́n máa jọba lórí ọba ìbéèrè mi kanu ṣé wọ́n máa jọba lórí ọba torí ó ń rú èmi lójú o wọ́n ti jọba wọ́n ti ṣe ìpèbí wọ́n ti ṣe gbogbo ẹ̀ ṣé wọ́n tún lè tún jọba lórí ọba ṣé ìpèbí ẹlẹ́ẹ̀kẹ́ ló náà tún fẹ́ wọ̀ kí ló dé tán fi kúkú ṣe sùúrù kán tó jẹ olórí ọmọ ọba níjẹ̀bú Kingdom wọn ò ṣe dúró dègbà tó ṣẹlẹ̀ yìí lóòótọ́ Ọlọ́run ló mọ ẹni máa kọ́kọ́ síwájú Ọlọ́run sì ti ṣe nìyẹn aṣíwájú ẹni wà lẹ́yìn kò lè dèrò ẹni tó máa ṣíwájú aṣíwájú náà ló padà síwájú nǹkan ẹ̀ àbí báwo lẹ́yìn Yorùbá ṣe máa pòwe ẹ dákun ẹ mọ́ sì mí gbọ́. Alhaji Abe ṣé wá rí nǹkan méjì tẹ́ fi sí yẹn tó jẹ́ gbòógì ntí ọba yìí kódà kàtẹ́ wá ní wọ́n máa jọba lórí ọba tí Alhaji Wàsíù tí ò ní lè ṣe tí ọba yìí fi máa kúrò lọ́dọ̀ rẹ̀ torí kódà bọ́n bá fi wó jẹ́ ń bá ìtúláṣì gbogbo ìlú gan ò ní fara mọ́ tálàájì bá ilé ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ gan ojú ọmọ tí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwa tá à ń gbẹnu sọ fún wọn yìí gan a ní lẹ́nu ọ̀rọ̀ mọ́ tí Alhaji Wàsíù K1 Arábàmbí ọmọ ọba tí ó bá ilé jẹ Awùjalè tọ́lọ́mbá ní wọ́n máa jẹ ọba lórí ọba o ṣé ò ní kọrin mọ́ mo tẹ̀lé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ẹyọ kan tẹ́ fi sí yẹn wàláhì ó jẹ́ gbòógì Alhaji Abe ẹ kú làákàyè torí ọ̀rọ̀ náà mo fẹ́ rẹ́ ẹ wò ó mo tàkìtì ni ṣùgbọ́n Alhaji Wàsíù ẹ jẹ́ ká bi wúra wa léèrè ṣé wọ́n lè ṣe é tí wọ́n bá lè ṣe é tọ́lọ́mbá láwọn ni wọ́n ó ṣe Awùjalè wọ́n ó jókòó Kingdom ni o torí èèyàn kan ló ṣíwọ́ jókòó yẹn ká ló ṣí lẹ́ẹ̀lẹ́ ẹlòmíì sì gbọ́dọ̀ jókòó nínú àpèrè a ò dẹ̀ gbọ́dọ̀ wá sínú ààfin ká máa sọ pé ọba wa wà ní London ó lọ kọrin o ó wà lamẹ́ríkà ó lọ kọrin o ó wà ní kùsàǹgbà ó lọ kọrin o ìbẹ̀ ń Kano State tí ń ṣe ti APC o ṣé bàbá ṣé Buhari ṣé Tinubu o kò lè sí yẹn bẹ́ẹ̀ mọ́
ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ wa kò lè sí yẹn ń bẹ̀ mọ́ torí bálájì bá ilé gba Àwùjalẹ̀ tí wọ́n bá láwọn fẹ́ jáde àwọn fẹ́ mọ́ lọ kọrin gbogbo ìlú ni yóò dagijọ sí wọn o gbogbo ìlú ló máa dagijọ lé wọn lórí dáadáa kán mọ́ tàn wá kán sì má fi ilẹ̀ Yorùbá kán mọ́ fi ṣe ràdàràdà torí bí Àwùjalẹ̀ ni o nǹkan ni o ṣe rí nílùú míì wọ́n lè mú ọba míì láìsí inú pé Ifá ló mú mọ́ o ṣùgbọ́n t'Àwùjalẹ̀ tèmi mọ̀ àtàbẹ́kúta ẹ jọ̀ọ́ ẹ kúrò ń bẹ́ẹ̀ kó o jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ kó o jẹ́ kìrìsìtẹ́nì jù bẹ́ẹ̀ lọ wàláì tàláì wọ́n tú ẹ̀dọ̀fin rẹ pẹ̀lú nǹkan fi ń ṣe é bàbá wa tó kọjá lọ kọ́lọ́mbà wa foríjìn wọ́n káwọn náà tó wá dúró déédéé lórí ìsìláàmù Ifá ló gbé ẹ jókòó Ifá ló gbé ẹ jókòó ẹ wo bàbá wa Ọ̀jájá nìyẹn bá àti ẹ̀ rí gbogbo ẹ̀ a rí bàbá wọn jáde ó sọ̀tàn bàbá wa Síjú Adé àná kọ́lọ́n foríjìn wọ́n a rí wọn tán jọ ń ṣe torí pé kí ni a rí wọn tán jọ ń ṣe so ṣe rí béèrè tí Alhaji Abe ìbéèrè ẹyọ kan nínú ọ̀rọ̀ wọn tán sọ yìí ó jẹ́ gbòógì o ẹ̀yin Yorùbá ẹ wádìí dáadáa kò sì sí agídí ipe yẹn jẹ́ ń tàn wọ́n ipe mi ò ní lọ kọrin kó wá yá kẹ́ ẹ dìde kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ kọrin wàláì tàláì wọ́n ó gba orí ìjókòó yẹn lọ́wọ́ yín tí ó sì síjọba kan tó lè kódà ó lè dá wàhálà alẹ́ nílẹ̀ Yorùbá torí ń gbà wọ́n ń sọ wọ́n ní Alhaji Wàsíù o wọ́n ní kì í ṣe ọmọ ilé wọn o kì í ṣe kan o kì í ṣàbọ̀ o tó ráàrin gbogbo èyí tí ń ṣẹlẹ̀ lórí àwọn ìmáàmù nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ní ìsìn owó náà fi ń bọ̀ ọ́ wọ́n fi ń ṣe bísínẹ́sì ni wọ́n gbẹ̀yàn síbẹ̀ wọ́n máa gbowó lórí wọn àwọn ẹbí onítọ̀hún ò lè rí nǹkan kan mọ́ lẹ́yìn ìmáàmù yẹn o tàbọ́bà yẹn o nìkan ni wọ́n jọ máa àpapín èyí tẹ́ ẹ bá ti gbà níta yẹn omi gan wọn ò ní gbà wọ́n kàn fìgbájú sí àwọn tálíkà lójú ni wọ́n dẹ̀ mú ọmọ ọlọ́mọ wọ́n sì fi ṣe nǹkan wọ́n dẹ̀ máa fi gbowó lọ́wọ́ ìjọba tá a ní ìsín nìyẹn o torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbòógì ni Alhaji Abe sọ yìí wàláì tàláì kéèyàn ó sì ní ọgbọ́n ẹ jẹ́ kán fi òye àti gbogbo ẹ̀ kán fi ṣe é torí Àwùjalẹ̀ kì í ṣọba kékeré o Àwùjalẹ̀ kì í ṣọba kékeré Aláké kì í ṣọba kékeré o Aláàfin kì í ṣe ọba kékeré o Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kì í ṣọba rádaràda o Olúbàdàn ọba Ìbàdàn ọ̀fù Ìbàdàn wọ́n ń sọba yánmayànmá wọ́n ń sọba kan tó jẹ́ pé kúẹ́kúẹ́ o ìlú olórí ibẹ̀ tó jọba abẹ̀ torúkọ wọn wà nù ìwé wọ́n ń sọba kéékèèké o wọ́n ń ṣe ọba kéékèèké o èyí tí ò bá tí ì mọ ìrìn àjò wọn làwọn olówó kan mọ lọ fọ́ létí mọ́ nù lé o wàláì èyí tó bá ti ní èèyàn tó ní connection gidi olówó wèrè kan ò lè kó sí wọn lábẹ́ kan gbà fún o ó ti lórí àjẹlì mọ́mù ni o àṣekan ni kò lè gbà o ká béèrè lọ́wọ́ Alhaji Wàsíù dáadáa gẹ́gẹ́ bí Alhaji Abe ṣe sọ yìí èmi gan fọwọ́ sí i á sì bá wọn pariwo ẹ̀ dáadáa torí pé kí ni wọ́n ti jọba olórí ọmọ ọba tó tún wọ àpèrè ṣé wọ́n tún àpèrè tí Àwùjalẹ̀ wọ̀ ni ìbéèrè tèmi nu ṣé wọ́n máa jọba lórí ọba ìbéèrè tèmi nu tó bá ṣeé ṣe fádà orówó ṣe é tí fábá sì ti ní òṣùwọ̀n rẹ̀ kún dáadáa towótowó ọwọ́ rẹ̀ ẹ fún ọmọ ọba náà nìyẹn ẹ fún èyí tó sì ti jẹ ọba ni ṣùgbọ́n lórí ọmọ ọba lóòótọ́ bóyá tí ń jáyà sí
ó yẹ kán ní pálásì wọn tí wọ́n jókòó tí wọ́n máa lọ bá wọn gẹ́gẹ́ bí àwọn kábíyèsí wa Sulaiman Onírù wọ́n wà ní pálásì wọn wọ́n lè ti ní bísínẹ́sì tán ṣe but Alhaji Wasiu oní London ọ̀la Amẹ́ríkà ọ̀túnla Kano Sokoto ìjọ mẹ́rin Ìkòyí Abẹ́òkúta rárá o ọba kì í ṣe báyẹn o ọba kì í ṣe báyẹn ẹ faramọ́ tí gbogbo wọn jókòó tì táwọn náà fi ń jọba lórí ni ẹ wo ọba àtòrí ẹ máa bá wọn pálásì wọn ni tá a bá rí ọba fún odidi oṣù márùn-ún a máa wá kiri ni kódà fún bí ọ̀sẹ̀ méjì gan oṣù márùn-ún ti pọ̀ jù a máa wá kiri ni o ṣe la máa fariwo ta o wọ́n ń yẹ o ohun tí Àjí Abbey béèrè yìí wà láyé òdodo ni ṣùgbọ́n ẹ̀yin ìdílé ọba gangan ẹjọ́ jókòó ẹjọ́ sọ ni tó bá jẹ́ pé wọn ò lè tí ì ta kán wálé oyè tó kan ìdílé yẹn wọ́n fẹ́ gbé fún Alhaji Wasiu tó bá jẹ́ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ wọn ò ṣe bẹ́ẹ̀ o kílùú ó lè bá àtúkótùbà o ẹ jọ̀ọ́ o ẹ má jẹ́ agbọ́mọ ọba fọ́sùn o n tí wọ́n bá ń ṣe nílé wọn tí wọ́n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ kán dàjọ́ jókòó kán jọ sọ ọ́ làwọn náà ìdí wọn fi lè múlẹ̀ o oníkálukú ní ohun tó fi pilẹ̀ ilé rẹ̀ ó ti Saudi ó ti Jerusalem ẹ má jẹ́ ata ìṣe wa ẹ má jẹ́ ata o ẹ má jẹ́ ata fáwọn mọ̀náfìkì kankan o ẹ dákun torí Ọlọ́run kò jẹ́ bó ṣe jẹ́. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.